gbogbo ẹni tó wù mí mo gbàdúrà fún ọ lórúkọ Jésù. Ohun tó fi ayọ̀ bẹ̀rẹ̀ yẹn àkàntì ò ní bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́. Gbogbo májẹ̀mú tó máa ń jẹ́ kó bẹ̀rẹ̀ nǹkan tó ní lè parí ẹ̀. Àwọn kan ralẹ̀ wọn ní lè kọ́, àwọn kan kọ́lé wọn ní lè ṣàṣeyọrí ẹ̀. Májẹ̀mú yẹn kó bàjẹ́ lórúkọ Jésù. By the grace of God, a ti ra bíbá yìí. Orí ọ̀fẹ́ Ọlọ́run ni àánú Ọlọ́run. Mo wá fẹ́ fi nǹkan kan yí ẹ, ó lè pé nǹkan yẹn ló ń ṣẹlẹ̀ sí ẹ. Bóyá o ralẹ̀, o wá observe pé láti ìgbà tó ti ralẹ̀ yẹn, ilẹ̀ yẹn ò sunkún ilé. Àwọn ilẹ̀ kan máa ń sunkún ilé fẹ́ pé Stanley ní arówó kọ. Now, àbó bẹ̀rẹ̀ ilé, o kọ́ níbì kan, o ò lè kọ́ mọ́. Nígbà mìíràn tó máa ń pàdé pé wọ́n lè ti lọ báyẹn rí nǹkan mọ́bẹ̀, wọ́n lè ti ta ọ̀fà kan síbẹ̀. So ìṣàyàwó àdàdo tó bá wù níta yìí sìn, ó ti wà, ó ti tó bí ọdún bíi 10, gbogbo àwọn ilé a máa wù dànù. Tó bá wà nírú condition yẹn, ìwọ wá àgbọn tó lómi nínú. Iṣẹ́ tí àwọn omi ń ṣe, oríṣiríṣi omi ni, kò lóǹkà, omi ju ògùn lọ. Wá àgbọn tó tóbi dáadáa tó lómi nínú. Lú àgbọn yẹn, tó bá ti lú, tí omi òkun díẹ̀ sínú ẹ̀, omi òkun kì í dákẹ́. Gbogbo májẹ̀mú tó dákẹ́ rọ́rọ́ tó ń fi gbogbo nǹkan pa lọ́lọ́nú ayé ẹ̀, májẹ̀mú yẹn ti bàjẹ́. Ìjì òdẹ níjà kò domínú àgbọn nù, ìyẹn ò possible, kò ṣeé ṣe. Now, tó bá ti fomi òkun sínú omi àgbọn yẹn tó lu ojú kan, wá omi odò tó ń ṣàn. Odò kì í ṣàn kó gbolú ẹ̀yìn. Ohun rere tó bẹ̀rẹ̀ yẹn, Olúwa ti bẹ̀ tí ẹ̀mí rẹ̀ bẹ́ wọ́n ló máa parí ẹ̀. Omi odò tó ń ṣàn ó di 3. Now, wàá wá lọ wá abẹ́rẹ́. Abẹ́rẹ́ alọ́kọ́nà òkú tó di. Abẹ́rẹ́ ni máa ń ṣàtọ́kùn òògùn. Wàá wá abẹ́rẹ́ 7 kó sínú àgbọn yẹn. Wá àjókù ìmọ́lẹ̀ kan. Ẹnìkan ní kí ló ń jẹ́ àjókù ìmọ́lẹ̀? Kándù ni mo sọ. Wá kándù kan kó yọ sí kó fi dì. Tó bá ti di, ètò wàá ṣe ni pé wàá ka Psalm 91, wàá kà sí lórí ìdúró. Gbọ́, wàá kà sí lórí ìdúró. Tó bá ti kà sí lórí ìdúró, wàá dọ́gbọ́n máa sáré. Prophetic work ni. Ṣé yẹ o lè gbárù ẹ lọ́dọ̀ ẹ lómi? Wọ́n bá ṣe mú wa ni mo máa rí léṣe. Wàá tún máa sáré, wàá máa kà. O lè ra gbé wẹ́ẹ̀bù dání kó wá bí kan space. Wàá máa sáré, wàá máa kà. Ẹ̀kẹta rẹ̀ ni pé nígbà tó bá dé orí ilẹ̀, tó bá fẹ́ o ti ń kọ́ ọ lọ báyìí, tó bá débẹ̀ wọ́n wá ojú o nídàtí gbélẹ̀, wá ojú wo blọọgù kan, tún ka Psalm 91 yẹn, tún kà sí, kó wá sọ síbẹ̀. Tó bá pè é tó o ti kọ́ ni, wá bí corner place gbé ilẹ̀ kó ní ọbẹ̀. Bó o bá gbàgbọ́ ní orúkọ Olúwa, kò ní ní ìdádúró. Ọ̀nà àrà ló ní bá wọnú àgbọn tí ò sẹ́nikẹ́ni tó yẹ. Lọ́nà àrà lọ́nà ìyanu máa parí project. Fúnra rẹ ló lu ní àgbọn yẹn kó tó fi omi òkun sí. By force ọ̀nà máa ṣí fún ẹ. My name is Apostle Prophet Oyetola Ọmọládé Ewúrà. Nọ́mbà mi rè, pè mí kí n gbàdúrà fún ẹ, kí n fún ẹ mẹ́sẹ̀gì. Bá ti fún ẹ mẹ́sẹ̀gì, ọ̀nà àbáyọ máa tẹ̀lé. Wherever you are, lè wà lọ́nà jíjìn kó nílé nìkan kó ti lákàtì. Yé ká bẹ́ẹ̀ lọ gbàdúrà sílẹ̀. Ohun tó bẹ̀rẹ̀ yẹn tí wọ́n dá dúró, yábẹ́ lọ yábẹ́ sí wọn ká ṣiṣẹ́ sílẹ̀ fún ẹ. Ta ló sọ pé ò ní parí ẹ? Bíbélì sọ pé ọwọ́ Serubábélì tó bẹ̀rẹ̀ ilé ni ó parí ẹ, kẹ́yìn kó lè máa mọ̀ pé Olúwa ló rán mi sí i. Nọ́mbà mi rè 0817 63 11 252. Mo ní WhatsApp nọ́mbà mi, pè mí, mẹ́sẹ̀gì mi máa dẹ́ ẹ lóhùn. Iṣẹ́ tí Ọlọ́run fi rán mi, òun ni mò ń ṣe. Ní Olúwa ti bẹ tí ẹ̀mí rẹ̀ bẹ. O ò ní gbèrè tìjú o. Ohun tí o bá yọ bẹ̀rẹ̀ táwọn èèyàn kí ẹ kú oríire kò ní padà di nǹkan tí wàá máa rántí tí o máa ní ìbànújẹ́ ọkàn. 0810 63 11 252. Apostle Prophet Oyetola Ọmọládé Ewúrà yóò dára fún iṣẹ́ program.